guys ẹ wojú mi kò lè yé yín ní gbogbo ìgbà tí ọ̀tá mi bá ti sáré gẹ́gẹ́ bí ọmọ kò lénìyàn tọ́ta mi kò jọ Ìyábọ̀ Òjó àdàlulẹ̀ ní gbogbo ìgbà tí ọ̀tá mi bá ti sáré bí ọmọ kò lénìyàn Ìyábọ̀ Òjó adé kò báyìí ìwì ó dẹ̀ wà lábẹ́lẹ̀ tí gbogbo ọ̀tá mi gbogbo àwọn ọ̀tá mi pátápátá tó bá ti sáré tó tún tún kó kọjọ Dayọ̀ Badmus mọ tí Ìyábọ̀ Òjó fi ojú mi rí nígbà tí mo ṣí ṣọ́ọ̀bù abúlé Ẹ̀gbá Dayọ̀ Badmus àti Níkẹ́ mọ tí Ìyábọ̀ Òjó fojú mi rí mi mọ̀ pọ́jọ wà pọ̀ ni mi mọ̀ nígbà tó yá mo tún ṣí ṣọ́ọ̀bù sọ́gbà Dayọ̀ Badmus mọ nǹkan tí Ìyábọ̀ Òjó fojú mi rí àṣé kí n lè bá là ní àṣé kí n lè bá ga ní àṣé kí n lè bá jẹ́ nìyàn ni aṣọ níbi tí Ọlọ́run mú mi lọ àṣé bí Ìyábọ̀ Òjó ṣe ń lé mi aṣọ ń lé mi lọ sínú ògo ni àṣé Ìyábọ̀ Òjó ń lé mi lọ síbi tó ga nínú ayé èmi ò mọ̀ bọ̀ mo dákẹ́ mi sọ nǹkan kan mo pa gbogbo ẹ̀ mọ́ra tọ́ta mi bá ti ṣe tọ́ta mi kò jọ báyìí ìwì tó bá dá bísínẹ́sì kan sílẹ̀ lẹ́nu Ìyábọ̀ Òjó máa ti sọ ibi tí bísínẹ́sì yẹn máa jáde sí àwa máa fi ẹ̀ṣẹ̀ sí àwa máa kóná mú ẹ a máa kóná mú ẹ ṣé ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí Gistlover yẹn tẹ́ bá mọ ríìlì Ìyábọ̀ Òjó ẹ̀mẹ́ni tó ń kúkú caption bẹ́ẹ̀ tẹ́ bá ṣe ìgbéyàwó lè ní ẹ rí pé Gistlover máa sọ wípé ìgbéyàwó yẹn máa túká àdéhùn ọjọ́ dẹ̀ máa túká tó bá mọ Ìyábọ̀ Òjó ríìlì Ìyábọ̀ Òjó caption Gistlover kò ní proof sí kò ní move yín caption Gistlover kò ní move yín gbogbo ohun tí Gistlover ń ṣe yẹn tẹ́ bá mọ ríìlì Ìyábọ̀ Òjó tẹ́ bá mọ Ìyábọ̀ Òjó gbogbo ohun tí Gistlover ń ṣe yẹn. ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu Lizzy Anjorin bí ṣe pé kú bí ọ̀bẹ sì ṣe bẹ́ẹ̀ ẹ jọ̀wọ́ ẹ like ẹ share ẹ comment ẹ subscribe sórí YouTube channel wa àwọn èrè jù báyìí lọ ti dẹ̀yẹ́mọ̀ ọjọ́ rẹ̀ ire o.